ẹ gbé wá wọ́n ní o láti alájà bá copyright báwo sí lórí kínní àìrọ̀ wọn ti di ẹ̀jẹ̀ kọ́kọ́ dé káàdì fi dé kọ́ olúfimọ́ one time olúfimọ́ one time ẹ gbé wọlé ní Washington DC olúfimọ́ bá mi kí wọn jẹ́ kó tiẹ̀ mọ̀ pé o ti dé orí àrẹ alájẹ ní sùúrù. ẹ̀mí lójú kọ́ lọ́n lọ́ra ẹ̀ mọ́ ni. ẹ̀mí ẹ̀ bá wà kí lọ́hùn ò lè ṣe. ẹ̀mí lójú kọ́ lọ́n lọ́ra ẹ̀ mọ́ ni. ẹ̀mí bá ṣì wà kí lọ́hùn ò lè ṣe. ẹni táyé rò pé láyé ìgbè ò lè lówó. ẹ̀mí bá wà kí lọ́hùn ò lè ṣe. ẹ̀mí lójú kọ́ lọ́n lọ́ra ẹ̀ mọ́ ni. ẹ̀mí bá wà kí lọ́hùn ò lè ṣe. sẹ́ẹ̀rì ọmọ yìí ti dé olùlànà ló bá ń ṣe ẹ bá ń dúpẹ́. wàláì olùlànà ni o. ntáyé rò pé inú ayé mi kò lè ṣe olùlànà ló bá ń ṣe ẹ bá ń dúpẹ́. wàláì ọpẹ́ gidi. ntáyé rò pé inú ayé mi kò lè ṣe èmi gan ò lérò pé ó tún lè ṣe ẹ bá ń dúpẹ́. wàláyì ntáyé rò pé inú ayé mi kò lè ṣe. alhamdulilayi. olùlànà ló bá ń ṣe ẹ bá ń dúpẹ́. ntáyé rò pé inú ayé mi kò lè ṣe. mo jẹ́rìí ẹ pé wọ́n. bó tún sọ retí nù bó tún lè ṣe ẹ bá ń dúpẹ́. àbí ntáyé rò pé inú ayé mi kò lè ṣe. Èdùmàrè ló bá ń ṣe ẹ bá ń dúpẹ́. ntáyé rò pé inú ayé mi kò lè ṣe. mi ò ní nǹkan ìwọ ṣá ló ní nǹkan. wàláyì. mi ò jẹ́ nǹkan ìwọ ṣá ló jẹ́ nǹkan. mi ò mọ̀ tùpẹ́ ìwọ ṣá lámì nímọ̀lá. mi ò lè dá nádà lẹ́yìn olóhùn àlèwí lè ṣe. mo kú mo dáràn ṣẹ́ rí. ọba tí ń darí ayé ẹ̀dá o. alájì ó yá ẹ gbogbo pẹ́ bàtà ọ̀rọ̀ ti jákùn. ọba dání wáyé ti sùn gbogbo òkùnkùn ayé mi pátá ló ti dì mọ́lẹ̀ tán. ẹ̀pọ́n àtòṣe wọ́n ti wá ṣe wò síbi kan ní Washington. ọ̀tá lè ní má dẹ̀yìn wọ́n ti wá padà bógun lọ. ó máa dúró ẹ̀ nísòro mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni. mo lọ́lọ́run má wo mí nìran mo ní má pẹ́nu rẹ mọ́ nítorí ọ̀rọ̀ mi bàbá má ṣe dákẹ́ mo ní má pẹ́nu rẹ mọ́ nítorí ọ̀rọ̀ mi bàbá má ṣe dákẹ́ mo ní gbogbo ẹni tó ń ṣẹ́bi lé mi ìwọ mọ̀ wọ́n gbogbo ẹni tó wá ṣubú mi ìwọ rí wọn ẹni tí ó fẹ̀rí fún mi olúwa dákun fi wọ́n rí ẹni tó ń gégùn fún mi olúwa kí ire jìnnà sí. wàláyì bóyá máa rí nìyẹn. ṣèyí fún mi ọlọ́run mi ṣèyí fún mi ọlọ́run àwọn lọ́hùn káyé lè mọ̀ pé ṣẹ́wọ́ ẹ máa ṣáni mi àwọn tó tara mi ṣoore fún dẹ́lẹ́gàn mi mo sọ̀rọ̀ bàjẹ́ ńgbà tó yẹ kán dúpẹ́ bàbá lókè ìdámi láàrin òbó ṣe tọ́ àtẹ̀mí náà o ayé olùbí dákunjọ kòrò ju wọn lọ. ó yá àrí àmàrúfù ó ní kí bọ́dẹ̀ ni kì mí jẹ́ kó gbọ́ ọjọ́ aláàfin yọ àná mi ní ó yọ Òṣùpá irọ́. lọ bá ń jó alátọ̀dá mi ṣẹ̀kẹ̀rẹ̀ ní ọmọdé yẹmi làbí ìṣẹ̀kẹ̀. èèyàn má jà sọ́lá o táwọn ayé ti mọ̀ síbò àgbàdá ńlá tó ń ó yá Òṣùpá ó yá jọ wọ́n gbádùn ẹ̀. gúgúrú wàhálà Ọlọ́run ọgbà kò táwọn ìmájà tó ń sinkún lé àná. kò yé mi o. orí kú ṣàyà díndín ọkùnrin ogun. kò sórí ẹ̀. wọ́n níyàwó kúkúrú wúlò jọ́jọ́ ọmọ burúkú wúlò fún àjọ tí ìjọ̀gbọ́n bá dé. ó yá ẹ máa wo àrẹ àmàrúfù ṣó yá máa kọrin lọ Òṣùpá àti kọrin nìyẹn àti bẹ̀rẹ̀ alájà àwọn máa dé ẹ wo Òṣùpá ní sálọ o àwọn fáìsì máa ṣe wọ́n ṣe ń ya padé ni o wọ́n ti wọ 200 o àwọn akọrin gbowó yẹn ti ṣọ́ọ̀jù wọ́n ti wọ 200 alájì ẹ máa bí àwọn ti wọ 200 o kí lẹ sọ yìí ẹ jẹ́ ká ṣe rí. ààrẹ bó bá ti wù kí ṣòro ẹ̀dá o Saheed bí Saheed kò lè tó bó bá ti wù kí ṣòro ẹ̀dá kò tó Saheed láàyè. alẹ́ mọ́lúfù kò lè lè tó àpáta bàpáta wá ṣe lè tó irin sán pátá bìrìkan wá ṣe lè tó iná tó bá kẹ̀ á yọ bó ti wù kí iná fẹ̀jú tó omi ló kúkú máa pa ṣẹ́wá lágbára omi òun ló kúkú máa gbẹ ṣẹ́wárí ọ̀run gangan agbára Ọlọ́run ló ka ṣẹ̀rọ Ọlọ́run ọba agbára àdúrà ló ka ẹni wo ohunkóhun tí ò rí o tẹra mọ́ àdúrà ṣó ń gbọ́ ẹni wo owó wa mọ́ tí ò rí tẹra mọ́ àdúrà dáadáa
mo kọ́ níbi ilẹ̀kùn tí ipa àbílẹ̀kùn sí ilẹ̀kùn bá fọ́dún ohun ẹgbẹ̀rún tí kò ná lọ́wọ́n bá ní wàhálà kan jàṣẹ ọlọ́wọ́n bá ọba onímájẹ̀mú ni kì í ṣe wàláyé ọba onímájẹ̀mú ni kì í ṣe ohun yẹn nìyẹn olùlànà ọba àdéhùn kì í dójú tẹni tó gbàgbọ́ nù ẹ̀. mo jẹ́rìí ẹ jẹ́rìí ní Washington Allahu Latif travel ẹ̀gbọ́n Wálé Bansa ẹ̀gbọ́n Ààrẹ Almaroof ẹ̀gbọ́n Nurudeen Banjo kábíyèsí Ààrẹ Almaroof ọkọ Àjọkẹ́ Adé Àjọkẹ́ náà wà ní ọmọ agbójẹ oya ó ti ro iyán fún ẹ dúró jẹ ẹjẹ ń gbé iyán tó ó ti àìfọlọsẹ ó ti ṣẹ̀fọ́ fún àkòrí ìṣègẹ ẹni dúró. Ẹ má bínú o. Ẹ má bínú o. Ẹ má bínú o. Ọba onílágbà lálejò. A máa ṣe wọlé ni. Ẹ ṣe rí Òṣùpá ni ó wà ní town ní Washington. Ìwọ tó o bá fẹ́ ṣe ìwọ tó o bá ti gbé dání bóyá owó làwa kò wá ṣeré bí o owó mo ti gbé kó owó làwa gbà o kò wá ṣeré l'Amẹ́ríkà o eléyìí ìdọ́ǹtè sẹ́yìn náà ti rí ẹ ti rí pé ààrẹ àwọ olúfimọ àti 1,300 báyìí táwọn èèyàn ti sùn Nàìjíríà ni ẹ ṣí akíní ìdánù Washington lọmọ wà Ààrẹ Almaroof ẹ̀gbọ́n Wálé Bansa ẹ̀gbọ́n Wálé ẹ̀gbọ́n Bọ́lá láàánú Washington mo wà mẹ́rin náà. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Wálé Bansa Wálé náà nìyẹn. tuwálé òsíwèrè ẹ ti rí àti wà ń bẹ̀ so gbogbo bó bá yẹ jẹ́ bó bá ṣe ń lọ ṣé mi ní dàkínní inú báyìí ìrọ̀ kò ní mi ìfẹ́ kó tiẹ̀ lọ ṣẹ́ṣẹ́ gbẹ ni sórí ọwọ́ kan ni mo fi mú kíní yẹn. A ti sọ̀rọ̀. Lagos Street. Bọ́ọ̀nì bàbá mi. Ẹ ti rí àná akólú fi mọ́ rẹ o. Ó dàbí ó ga lọ́dà. Báwo ni? Ṣé ń kọ́? Àwọn èyí ló ń pè mí, wọ́n ní mo dájú ṣeré ìpín mo dájú. Àìrọ̀ àti ìṣeré akọ̀ ń já wáyà lọ́wọ́ ni. Yìí máa fẹ́ kó bẹ́ẹ̀ yí dànù. Ẹ ti rí. Ẹ̀bùn àjọ mọ̀. ọmọ dáàtú ẹ number one Ogogo DMV Kesari one Ogogo DMV ẹ̀ṣáàrí rọ́gẹ̀dì wà bẹ̀ àwádìí bá ń sà pẹ̀lú rọ́gẹ̀dì ẹ̀ṣáàrí Faith Entertainment ẹ̀ṣáàrí Oṣàbẹ́jì ẹ máa jó gan Ifan Hallelujah ọmọ orin ti wọlé sáré wá ògo ẹ máa jó gan sáré wá wò tọ́nà ògo olúwarí ó tọ̀ débi pé já ìtọ̀nà tó tọ̀ lọ́gọ́ alẹ́ tó kó bẹ̀ pé máa jẹ́ nìyẹn. Ta ló máa lóun ọmọ Ògo Òṣùpá? a máa jó mi. Ẹ má bínú ẹ̀yin tèmi máa tẹ bọ́ọ̀sì ṣe gbọ́ àti wá kí ilé bàbá ń dágbé la wà ìyá ń yọ wá. So àájì mi máa bọ̀ eléyìí èèyàn ẹ ti kó ti kì èèyàn má jà. Àwọn ènìyàn ò nìyẹn. Àgbádùn bí o. Ẹ̀gbọ́n ní kò má yọ Ayọ̀ yìí sẹ́tì big brother wa rí big brother wa. Ẹ̀rí báyìí dàbí àwọn kékeré ní big of boys. Ó dẹ̀ ti dàgbà ó kọ́ ní bẹ́ẹ̀ ni wà á gbọ́dọ̀ bá yìí. Àwọn aṣákóló. big of boys gómìnà náà ni
aláwọ̀ láti fúráwù ṣe ti rí pẹ̀lú ààrẹ almaruf pẹ̀lú bọ́dà mi kábíyèsí ọba nurudin banjo ọba nurudin ọba àṣàgbà láìpẹ́ àwa pàdé ọba orin àwa kí ọba orin ó dùn mí ó yẹ kí ok mọ nǹkan tí máa ṣe àmà tó tẹ kí ní ipa ẹ má bínú o màá tún padà wá bọ̀ ẹ bá mi ṣe ẹ̀dẹ̀nu ẹ jẹ́ kó yé wọn pé òòṣà ti wà ń lé òòṣà ọ̀rẹ́ òòṣà ẹ ṣáà mọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ó ti wà ń lé owó baba dami ó ti yé yín so àìrọ Ìgbòho nìyẹn olówó baba dami so kò sí wàhálà bóyá jẹ́ ni ẹ ṣe gan màá tún padà wá.